èyí wòye ṣẹ̀ṣẹ̀ àṣìṣe nu. ẹ̀yin tí a kéde ṣé kí n fún bàbá tó pèrè ẹ̀ láàfáà yìí ṣé kí n fún wọn lésì. talẹ baba ńlá wa Yorùbá wọn ló dùdú wa. ok accepted. àwọn ọmọ dúdú wa ní agbàbẹ àmọ́ kí ni ẹ̀sìn tí Odùduwà sìn. kankan wọn wá dákẹ́. wọn ọ̀rọ̀ sọ. ọ̀dà t'Odùduwà ṣe Ọ̀ṣun ọlọ́mọ Odùduwà ní. ok sọ́pọ̀ Ṣàngó. sọ́bọ̀ Ṣàngó ọlọ́mọ Odùduwà ní. àwọn ọmọ ẹ̀ náà tún ní. sọ́bọ̀ Ọya ọlọ́mọ Odùduwà ní. àwọn ọmọ ẹ̀ ní. sọ́bọ̀ Ògún ọlọ́mọ ẹ̀ náà tún ní. òun náà ló bí. àwọn bọ̀dá wa àwọn àǹtí wa táǹkà sí lọ́wọ́ wáyé. àwọn bọ̀dá wa àwọn àǹtí wa táǹkà sí lọ́wọ́ wáyé. sọmọ gbogbo wọn. ẹ wá náà máa bọ̀ wọn. kílódé. ọ̀dà Ọ̀ṣun kíni tán rẹ̀ wọ́n ní obìnrin ni wọ́n nígbà tí n bẹ lé ọkọ kọ̀ọ̀rọ̀ ma bí ojú ọmọ kan. ọkọ rẹ̀ wá fọ ma bú ọwọ́ bí náà wá dodo tọ́ba tí wàá bomi yọ màá rọ ma èyí tó fi dodo kó bínú fún rẹ̀ lọ́mọ kó bínú fún rẹ̀ lọ́mọ. kó bínú bí ma. àṣìṣe nìyẹn bàbá àṣìṣe nìyẹn. àṣìṣe nù náà. kó bínú bí ma náà. àwa lè bínú dodo. ó ti bínú fún rẹ̀ lọ́mọ. ó bínú fún rẹ̀ lọ́mọ. nítorí ó máa ń dùn mí ṣé àwọn tó pè ní onímọ̀ lélẹ̀ ṣé àwọn tó sọ pé wọ́n nímọ̀ lélẹ̀ wọn ò ní kútú nítorí pé tó o bá ti sọ̀rọ̀ against the belief àwọn kan wọn ò tí ì lè tọjà wọn nítorí pé kò sí nǹkan tó wà nínú ìwé tó nígbàgbọ́ tó lè ṣe ọmọ èèyàn láǹfààní tó lè ṣe èèyàn lóore nítorí wọn ò ní gbé ẹ lọ sí ibi ìsìnkú wọn ò ní gbé ẹ wá sí ibi ìsìnkú kó wá lọ máa sọ ìtàn Ṣàngó ń bẹ ikú tànà bí ikú o ò lè fi ṣe wáṣí ikú táwọn ọmọ ẹ̀ tó fi gé àwọn ọmọ o ò lè fi sọ wáṣí àwọn Ọ̀ṣun tó mọ bàtẹ́ fẹ́ ṣe tó kù lẹ́yìn máa tábà níìsì tábà bẹ̀rẹ̀ sí ní sọ fún tábà bẹ̀rẹ̀ sí ní kí ibi tí màá ti wá ń sìn ó tẹ̀ sọ nù ẹ̀ pé iye ọmọ ilé ṣàlóhun bọ ohun ò mọ lé mọ́. ọmọ jẹ sàdí kìdí rí ìsáná lélẹ wa tí kìdí sálà wa ti ṣe àkàmọ náà bẹ mọ ni. Yorùbá kẹ̀tì lọ́wọ́ bọ̀ ọ̀nà ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpòyà kọ ni ọmọ tó bá sọ lẹ́nu kẹ kò lè mọ ibi tó ti wá láéláé kò lè gẹ́tì bí ẹ̀rìn mọ́ ẹ máa gbọ́ kábàáràbà ẹni tí wọ́n ń pè fẹ́ nǹkan tó ń dùn mí jù làwọn ọ̀pọ̀ èèyàn ọgọ́rùn èèyàn tó wò wọ́n tó mérí. wọ́n sọ wọ́n dọ̀lọ́ torí mo béèrè bàbá. tán mérí ọ̀rọ̀ tó ní làákàyè tó nọpọlọ tẹ bá mọ àfáàyè ẹ tàgì wọn ẹ rí pé mi ò tí ì sọ̀rọ̀ nítorí ṣe rí pé akéde Oòduà àti ní sùúrù a lè máa wo àwọn kan torí wọ́n dàgbà jù wá lọ kó máa ṣẹnu táwọn ọba mọ nǹkan tí Elédùmarè ṣe fún wa nílẹ̀ Yorùbá kó máa fẹnu ṣáátá ẹ̀ a sọ pé kẹ wá gbé Ọ̀ṣun tẹ́yìn ò bá gbà ẹ fi lé àwa ta nífẹ̀ẹ́ sí Ọ̀ṣun ìgbésí ayé tó lò àwa kan sì wà ń bẹ̀ so ẹ má fẹnu ṣáátá ẹ̀ fún wa tẹ́yìn bá yọ ọmọ àlè àwa kan ò ṣe ọmọ àlè kí Ọ̀ṣun gbà tó tún dòdò kó má tún fọwọn èèyàn lọ́mọ àwa sì máa tẹ̀lé ni nítorí ẹni ìṣáájú tí Elédùmarè kọ́kọ́ tọ́lọ́ ò bá fẹ́ jẹ́ kó jẹ́ ẹni ìṣáájú kò ní kọ́kọ́ da kó tó dà wá ibi tẹ̀ ti ní làákàyè nìyẹn àṣẹ ṣé gbogbo gbàtà náà máa kékeré gbogbo kàtìkàtì tẹ́ máa sọ lélẹ̀ ìtàn náà máa ń gbé fún yín pé àwọn ẹlẹ́yìn mímọ́ o àṣẹ wọn ò ní kútú wọn ní ẹgbà ẹ máa bójú wọn ṣe dúdú òun ní gbogbo agbárí wọn ṣe dúdú tọ́jú kó tẹ́gbẹ́ lójú àwọn tẹ́ ẹ̀ sọ̀rọ̀ fún lẹ níyì lójú àwa kan gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ yẹn tá a bá bẹ̀rẹ̀ sí ní tu palẹ̀ ikú tànàbí yín kú lẹ́yìn gbàdá kẹ́yìn kú ànábì yín tó jẹ́ pé if I'm not a prophet of God my altar should cut ó ti rò pé àkóhun tó jẹ poison ó máa pẹ́ ẹni tó kẹ́ ń dáná fún yẹn lọ gbọ́n díẹ̀ sínú oúnjẹ but mi ò tí ní sọ̀rọ̀ but ẹ̀yin tí a kéde tẹ́ wá fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ lórí fídíò yìí ẹ jẹ́ comment ọ̀rọ̀ pọ̀ torí mo wo fídíò yẹn máa farabalẹ̀ study máa reply wọn lẹ́ẹ̀kọ̀kan ta ló ráyè òṣì tọ́lọ̀ ò bá ṣe fún yín tó lẹ̀ Yorùbá ń bí ẹ̀ẹ́dẹ̀gbá sáré dáyé àfokùdé yín mọ́lẹ̀ ni tẹ́ bá délẹ̀ Mẹ́kà gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ fún wa ń bì ẹ̀ ní láti sọ fún wọn ó ti yé wọn ẹ fi ilẹ̀ Yorùbá lẹ̀ fún wa tọ́jọ́ ní ká máa jèrè ọkàn wa ni Ọlọ́run tó dá wa báyìí kò mọ reason tó fi dá wa gbà tó yẹ pé Ọlọ́run tẹ̀sí kò kú ní làákàyè kò mọ̀ pé àwọn kan lẹ̀ Yorùbá òun lòún dá ó máa máa ṣọ máa rán èèyàn ẹ̀yìn wọ́n á máa jèrè ọkàn wa ẹ rí i pé bábú làákàyè ẹ̀yìn ẹ ò kù ní ọpọlọ náà mi ò tí sọ̀rọ̀
mi ò ti sọ̀rọ̀ torí ẹlòmíì wà nǹkan tó yẹ kó fi preach èèyàn kan yẹ wá sí ibi téèyàn ti kú kó a máa sọ di dáadáa tí ànábì ṣe ó lè rí yẹn sọ tó o bá tí ì fi Ṣàngó àti Ọbàtálá àti Ọ̀ṣun táyín ọjà yín ò lè tà sọ̀rọ̀ nípa ànábì ṣèbí ànábì yín dáadáa ni sọ̀rọ̀ ẹ̀ nǹkan tó ibi tí mo ti mọ̀ pé gbogbo religion gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn yìí scam ni ẹ máa wo ibi ọ̀rọ̀ pé gbogbo lórí wa kú bí tẹ bá ń ṣe téèyàn bá ẹ̀ṣẹ̀ kú ẹ máa jẹ́ kó yé wa wípé ẹni yìí o kò sí àdúrà tá a lè gbà fún o kò sí gbogbo nǹkan tá a lè ṣe fún mọ́ o tó jẹ́ kó lè máa bá nù sáré o ìwà ọwọ́ ẹni yẹn ló máa gbé wọnú sáré o ló máa ṣe ìdájọ́ fún níwájú Ọlọ́run ẹ máa gbọ́ o ọ rò pé ọ̀dẹ̀ làwa o tó bá pé ọdún kan tẹ́ni yẹn ti kú tó ti sẹ́ni yẹn ẹ̀tọ́ a máa sọ pé kó a máa ṣe sàárà kó lọ máa bá òkú ọ̀run ẹ rí pé ẹ gọ̀ọ̀gan ẹni tó ti kú kó tó a máa ṣe sàárà tẹ́yìn kọ́kọ́ sọ pé ìgbà tó kú kò sí nǹkan tá a lè ṣe ń bì tí ó lè lọ máa bá lọ́hùn ẹ̀yin náà lè máa tọ́ka tó a máa ṣe sàárà láti máa yẹ ẹ̀yìn òkú bàbá padà ìgbà tó yẹ pé nǹkan tẹ́ ń ṣe kò yé yín bí ò tí sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn à ń bì wọn kọ́ ọmọ mẹ́lò lẹ́jọ́ mẹ́ta yìí ni torí kí ọkọ̀ jẹ́ kí peace reign bọ̀ àwọn kan náà àwọn ẹlẹ́sìn yìí tó o bá ti sọ̀rọ̀ against ẹ̀sìn ibòmí wọn ti lè rọ̀rọ̀ sọ bó ṣe ń bọ̀ bí o ti dé ẹ̀yin ta kéde tá a fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ lórí nǹkan tí àfa ìsọ ẹ bẹ̀rẹ̀ sí ní kọ́mẹ̀ntì ọ̀rọ̀ wà lẹ́t ẹ̀yin náà mọ̀ pé akéde òní disappoint máa deliver dáadáa ẹ wo fìlà mi ó lọ́ọ̀fà.